Nàìjíríà à ń ṣiṣẹ́ bí erin a máa ń jẹ̀jẹ̀ ìlírí mà ní ọmọ Nàìjíríà máa ń ṣe wàhálà gan mà ní àǹtí Júmí ò mà kì í ṣe ọ̀lẹ rárá àǹtí Júmí ò mà kì í ṣọ̀lẹ a mà ti mọ àǹtí Júmí for a very long time àǹtí Júmí ò mà deserve eléyìí wọn deserve ẹ̀ rárá. Wow, I saw the video. Ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kó go viral. Gbogbo bí tẹ́ bá ti ń pàdé fídíò àǹtí Júmí yìí. Nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó go viral. Mo ń wà níbí báyìí ni mo fẹ́ share ẹ̀ sí other place yẹn. But wọn ò gbé wá fún mi. Wọn ò gbé wá fún mi. Ẹ bá mi share ẹ̀ jọ̀ọ́. Ẹ jẹ́ kí n play fídíò yẹn bí mo ṣe rí. Àǹtí Júmí ò deserve ẹ̀. The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. Pray for me. Pray for me. Fàdúrà ràn mí lọ́wọ́ nínú àdúrà èyí ò bàjẹ́ lọ́wọ́ mi rí o. Ayé yìí ò bàjẹ́ lọ́wọ́ mi rí. Ẹ̀mí mi ò gbé bọ́. Ẹ̀mí mi ò gbé bọ́ o. Kò sílẹ̀ kò sí gbogbo. Odidi àwọn mi ò sórí. Kò sí àlàáfíà. Ló ti sún mi, ipá mi ti pín, mo ti gbìyànjú gẹ́gẹ́ bí onígbàgbọ́. The first born Déọlá mi ò rí the past 4 years ni mo ti wá ní first ọdún ló pọ̀ 41 bí aláàbí. You're almost 41 years old in the past 4 years. Rí gbogbo mi náà làwọn ọmọ ẹ̀ náà wá. Àwọn ọmọ ẹ̀ bàbá ẹ̀. Láti January 2 ara mi ti yá láti gbìyànjú. Mo sì gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn. My mom carry us go marry husband. Sorry. Adéọlá. Látijọ́ tí àǹtí Júmí ti ń kó àwọn ọmọ yìí kiri. Ẹ̀yin abiyamọ ìjọba mi wá tí. Kò kí ń ṣòro owó nìkan o. We can stand up for her spiritually. Mo dẹ̀ bá ń tí sọ̀rọ̀ láìpẹ́ yìí, you know. Wọ́n sound bí ẹni tán go through anything. Mo tún béèrè lọ́wọ́ wọn pé ṣé ibi tán wà ní ibi iléeṣẹ́ tí torí nígbà kan a máa ń ríra dáadáa ní iléeṣẹ́ and ọ̀dọ̀ wọn ò jìnnà síbi tí mo máa ń wà. Ẹ jọ̀ọ́ ẹ má dá Bíọ́lá nìkan dá gbogbo yẹn lẹ́yìn ijó àánú. Ẹ̀yin tẹ́ bá lówó lọ́wọ́ gan láti help wọn. Tẹ́ bá ń pàdé àwọn fídíò wọn tẹ́ ń bá wọn share ẹ̀ lásán. Ẹ ti try. Àǹtí yóò deserve ẹ̀ rárá. Lára àwọn èèyàn gidi ní industry ni àǹtí Júmí wà. Mi rí ibi tán ti bínú rí. Kò bínú èèyàn rí. Lóòótọ́ àǹtí yẹn Jesus Christ ó like ọmọdé gan. In fact ọjọ́ wo ni mo pè wọ́n tó tún pariwo wípé ṣé o mọ̀ pé òun wo fídíò kan lọ́wọ́ ló ṣe rántí àǹtí ẹ̀. Ẹ wò ẹ̀yin onímímọ̀ ẹ̀yin tẹ́ ní agbára spiritually ẹ bá wa ṣèwádìí bóyá ọmọ yẹn ṣì wà láyé. Àǹtí Júmí ò dẹ̀ gbọ́dọ̀ sọmọ nù. Wọ́n ti jìyà jù lórí ọmọ. Àǹtí Júmí ń sùn church. Wow, 5 years. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé ní Nàìjíríà yìí táwọn èèyàn ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ ìlérí? Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣe dáadáa fún wa.
ìyà yìí ti ń pọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà tó yẹ pé àwọn ènìyàn tí wọ́n bá ṣiṣẹ́ takuntakun wọ́n á máa pe àwọn ènìyàn ní wọ́n á máa pè wọ́n ní ọ̀lẹ aríṣẹ́máṣe alápámáṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ takuntakun tó ń ṣiṣẹ́ real legitimately most of them gangan ló ń jìyà jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn tí wọ́n ń dọ́gbọ́n oríṣiríṣi sọ̀rọ̀ ara wọn àwọn ni wọ́n enjoy àwọn ènìyàn tó ń sá fún ìwà tó lè borúkọ wọn jẹ́ gangan ló ń jìyà. Why? Nigeria is rich. Lówó ní Nàìjíríà kí ló ṣẹlẹ̀? Nigeria rich. In fact, I was just discussing with a brother in US. Gbogbo problem tó hit gbogbo àgbáyé kò yẹ kó hit Nigeria so hard tó báyìí. Because we have all it takes. A ní owó, a ní ọrọ̀. Tó bá yẹ pé bí wọ́n ṣe wà concerned nípa àwọn èèyàn wọn lọ́hùn yẹn, òun náà ni la gbé humanity síwájú ní Nàìjíríà. Àwọn èèyàn ní máa jìyà tó báyìí. Àwọn èèyàn ń ṣe wàhálà ní Nàìjíríà. Ẹ má pè wọ́n lọ́lẹ o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin onímímọ̀ ẹ bá wa béèrè wò. Mo ì máa béèrè full name ọmọ yẹn lọ́wọ́ wọn and I will add it to this. Màá àdẹ̀mọ́ fídíò yìí ọ̀rọ̀ títí owó ẹ̀yin èèyàn ẹ lè máa help wọn nípa tówó kí ẹ náà kó wà ńbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí everybody béèrè ṣé Déọlá ṣì wà live. Oh God, this is too much. Àǹtí Júmi kò deserve ẹ̀ kó ń ṣèyàn bí Ọlọ́run. Ẹ̀rù future gan ń bàyàn. Ẹ̀rù future ń bàyàn. Ẹ̀rù future ń bàyàn kó dẹ̀ kí n ṣọlọ́run nìkà. Ẹgbọ́n yẹn sọ wọ́n ní àwọn ti try nínú àdúrà kó kí n ṣọlọ́run nìkà ó. Ó ń ṣọlọ́run nìkà. Bí èèyàn kú sórí òkè tí nǹkan tó ń ṣẹlẹ̀ ní surroundings èèyàn tí ò bá ti fi atẹ́gùn àlàáfíà sí yàn kò sí nǹkan téèyàn fẹ́ ṣe. Torí ìgbà tó bá yá ń sìn wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa mú ọkọ̀ Ọlọ́run nínú ayé àwọn ènìyàn tó ń sìn. Ọlọ́run dẹ̀ kọ́ níkà. Ẹ bá wa béèrè. Arábìnrin kan wá sórí program mi ní orí ètò tí mò ń ṣe ní Adámimúgo yẹn ní abala Òkòtó láyé. Ó kàn sùn. Ó ní ó pe ọkọ òun, ọkọ ẹ̀ dẹ̀ dìde and from there wọn ò rí ọkọ ẹ̀ mọ́ látọjọ́ yẹn. Wọ́n béèrè káàkiri wọ́n sọ fún pé ọkọ ẹ̀ wà láyé ìgbà tó yá wọn ló ti kú. So ìgbà tó sọ pé ó ti kú yẹn la tó give up. Ẹ jọ̀ọ́ ẹ bá wa béèrè ṣé Déọlá ti ẹ̀ṣẹ̀ kọ́kọ́ wà láyé náà ká tó bẹ̀rẹ̀ sí ní máa wá nǹkan míì. Ọmọ 41 years. Níbo ni fámílì ọkọ àǹtí Júmi wà? Mi béèrè nípa ọkọ wọn rí because mo mọ̀ wípé tó bá ń báyọ̀ sọ̀rọ̀ mo mọ̀ pé she was going through a lot but mi kì í fi gbogbo ara wá secret èèyàn káàkiri. I'm not used to it. Ó dàbí ẹni pọ́ sọ fún mi nípa ọkọ wọn rí bọ̀ mo ti gbàgbé bí mi tiẹ̀ gbàgbé mi lè wá sọ níbí because wọn ò gbé ọ̀rọ̀ ara wọn wá síta so I can't. Káwọn fámílì àwọn bàbá Déọlá kọ́ dìde pẹ̀lú àǹtí Júmi. Àǹtí Júmi mo sure ìyàwó gidi ni. She's very very nice. Àǹtí yẹn nice gan. Kọ́mọdé mọ́ra. Mi ì rí ibi táǹtí Júmi gan tẹ̀ ti ṣe àfi erépá ẹ̀rín. She's good. Ẹ̀yin obìnrin tẹ́ ń ṣèdájọ́ àwọn obìnrin. Ẹ̀yin obìnrin tẹ́ ń bú obìnrin. Follow me on my program Ayé Obìnrin. Every Saturday láago 2 a máa tú ayé obìnrin bẹ́ẹ̀. Obìnrin is going through a lot. Láti ọjọ́ tí mo ti ń rí àwọn Déọlá àǹtí Júmi nìkan ni mò ń rí. No supporter. Wàhálà tí obìnrin ń rù ní orí ẹ̀ ó kọjá agbára ọkùnrin. Agbára ọkùnrin ò gbé. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká máa gbéra wa nígbọ̀nwọ́. Ẹ ti ẹ̀ jẹ́ kí a tún máa rí ọ̀rọ̀ ara wa ká tún máa feel wípé àwáyé asán. Society ń drag wa. Ilé ọkọ ń drag obìnrin. Láti mókè ń drag obìnrin. Because obìnrin ni wọ́n bí tí wọ́n ń tìká
tí bàbá mi máa sọ wípé ṣèbílẹ̀ ọkọ ló ń lọ tí wọn ò ní rán ní school, obìnrin ló ń délé ọkọ tí wọ́n ń tì ká, tí wọ́n á sọ wípé lọ́jọ́ tí wọ́n bá fẹ́ obìnrin ọjọ́ ẹ̀ ni wọ́n bí, wọ́n á wá sọ obìnrin di last born tí gbogbo ẹ̀gbin tó máa gùn. Mi ò fẹ́ tú púpọ̀ ń bí. Lẹ́yìn ìgbà yẹn marriage àti ìfẹ́ á tún máa ti obìnrin kiri. Obìnrin á tún kó gbolé ayé èlé ọkọ ẹ̀ lọ́wọ́, wọ́n á tún dá sí àdánwò. Nígbà tí nǹkan bá tún yí bìrí, wọ́n á tún kó gbogbo wàhálà lé obìnrin láyà. Ṣé ó wá yẹ ká tún wá ní opportunity láti voice out kí àwọn ọkùnrin bá lè mọ̀ wípé obìnrin wà important, ká tún máa drag ara wa? Obìnrin á jáde lórí social media, they will be dragging women. Tó bá ti ṣe kinní kan, wá lọ́kọ ẹ lọ, wá gbọ́kọ ẹ lọ. Tó bá ti ṣe kinní kan, wá sọkọ nù. And you don't know what she's going through in that house. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ feel pains, ẹ̀yin obìnrin tí ìyá yín feel pains. Ẹ jẹ́ ká tún àwọn ọkọ wa kọ́, ẹ jẹ́ ká tún àwọn ọmọ wa kọ́, ẹ jẹ́ ká tún àwọn ọkùnrin kọ́ kí àwọn obìnrin bá lè enjoy ayé, kó má dàbí ìgbà tí obìnrin wá ayé asán. Wàhálà obìnrin ti pọ̀ jù kí ọ̀rọ̀ burúkú tún máa gun ayé obìnrin ní society tá wà yìí. Àwa black náà dẹ̀ ni, àwọn white ò kí ń lo obìnrin wọn bẹ́ẹ̀. It is well. Please let everybody rise up for this woman. Ẹ máa drag obìnrin. Tẹ́ bá ti rí nǹkan kékeré tí obìnrin ṣe, ẹ já máa farabalẹ̀. Let us stop judging women, as fast as we hear their news or their story, I mean. Tá bá ti gbọ́ ìròyìn nípa wọn, tàbí tá bá ti gbọ́ ìtàn wọn, ẹ jẹ́ ká máa béèrè wò. Ẹ já máa béèrè wò. Obìnrin go through a lot. Obìnrin go through a lot. Àwọn obìnrin ló máa ń dùn mí fún jù. Torí tí ó bá ti ṣẹlẹ̀, àwọn ọkùnrin gan tẹ̀ tí ní sọ̀rọ̀ díẹ̀. Àwọn obìnrin á ti gbóhùn sókè. Àti wá tag obìnrin bíi, bíi black sheep nínú gbogbo ẹ̀yà lágbàáyé. Kódà ọwọ́ ta fi mú obìnrin especially ní Áfíríkà yìí, ó burú ju ọwọ́ ta fi mú ẹranko lọ. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé? Kí ló dé? Obìnrin dojúkọ a lot. I will spell it for people on that my program. Ayé obìnrin, I'm even happy wípé program tí àwọn Almond FM tán fún mi nìyẹn. Màá spell ayé obìnrin. Obìnrin dára, obìnrin rẹwà, obìnrin burú gidi gan, obìnrin le. Ṣùgbọ́n kí obìnrin kó tó di lion, ó ti go through a lot tí ò jẹ́ kí ẹnikẹ́ni gbọ́. Ẹ wo bí society wa ṣe ń treat obìnrin. Ẹ wo bí society wa ṣe ń treat obìnrin. Ṣé ó máa yí nìkan ló bímọ ni? Ṣáǹtì Júmì nìkan ló bímọ ni? Kátẹ̀ ní bàbá àwọn ọmọ wọn ò sí láyé. Ṣé àwọn fámílì ọkọ wọn, ṣé àwọn náà ò sí láyé ni? Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, àwa náà ló kú lọ́run. Àwa náà ló kú lọ́run. Àwọn tó fi ara wọn sílẹ̀, we are very, very close to àwọn ọmọ òkú ọ̀run. Of course, very, very close to them. Bí èyàn ò bá kàn tẹ̀ ní mọ̀ọ́chẹ̀, èyàn máa ní àjò. Èyàn á ní àjò. Ẹ ò bí society ìṣekúdojúkọ obìnrin. Ohun tó wá ń dùn mí jù ni wípé àwọn obìnrin gangan ò mọ pàtàkì ara wọn. We useless ourselves, we face ourselves, we fight ourselves so much. One guy was talking to me in the morning. Ẹ mọ̀ pé program tí mò ń ṣe lọ́wọ́, mi ò ní ṣe lórí rédíò. I just want to, mo ṣàfẹ́ kí àwọn èèyàn lẹ́yìn kọ́kọ́ ní alẹ́. Program tí mò ń ṣe lọ́wọ́, abiyamọ ní ẹni àbíagba. Àwọn experiences oríṣiríṣi ti jẹ́ kí program yẹn gùn ju bí mo ṣe fẹ́ lọ. Àwa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń pè mí, wọ́n ti gbọmọ lọ́wọ́ mi, wọn ò jẹ́ rọ́mọ mi, wọn ò jẹ́ rọ́mọ mi, wọn ò jẹ́ rọ́mọ mi. Ẹni tó kọ́kọ́ fẹjọ́ sùn nígbà tí bàbá ìyàwó rẹ̀ tó kí ẹnu bọ̀rọ̀. Conclusion gbogbo èèyàn tó padà ń pè mí ni wípé kán má jẹ́ kó fẹ́ ọmọ yẹn mọ́, kán ṣàjẹ́ kó máa rọ́mọ ẹ̀. Nígbà tó dẹ̀ kọ́kọ́ ro ẹjọ́, ilẹ̀kùn. Nígbà tí bàbá ìyàwó náà ro ẹjọ́, ilẹ̀kùn.
ilẹ̀kùn kọjá bẹ́ẹ̀. Ọmọdékùnrin náà wá pè mí lénìí, ọmọ ọdún 5 lòun náà ò rí. Ẹ máa gbọ́ ìtàn bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. He is 31 years. Ọmọ ẹ̀ jẹ́ ọmọ ọdún 5. Wọ́n mì pé nígbà tó fún ọmọbìnrin yẹn lóyún ó jẹ́ ọmọ 26 years. Ẹ gbọ́ bó ṣe bá mi sọ̀rọ̀. Ó ní mo ní ṣé o fún lóyún ni àbò òfin? Ó ní wọ́n máa wá gbóyún ká mi mọ́lé ni o. Mo ní kí ló mean? Wọ́n wá gbé oyún ká ẹ mọ́lé. Ṣé nígbà tó gbé ìdí àti fùrọ̀ wá bá ẹ nílé ṣé o ò ṣe? Òun ṣe. So ìgbà tó yún wá dé ó wá gbé oyún ká ẹ mọ́lé. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ́ ń pè ní single mother tẹ́ ń múlẹ̀ sílé ní tẹ́ ń bú tó jẹ́ wípé àìṣẹ́ oyún yẹn dànù nígbà yẹn ló jẹ́ kó jẹ́ single mother. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ẹ ń fi sí tẹ́ ti sọ lórúkọ single mother tẹ́ wá drag wọn a single mother. Ẹlòmíà comment á ní that is how those single mothers used to behave. Ṣebí it is because she's a single mother. Àbí you are also a single mother. Kí ló sọ wọ́n di single mother? Ẹ fẹ́ mọ̀ o. Ẹ fẹ́ mọ̀. Ó wá sọ fún mi wípé ìwọ ń ṣiṣẹ́ ní Àpápá. Àwọn fámílì ìyàwó ẹ̀ àti ìyàwó ẹ̀ wọ́n wà ní ìjókòó. Kí ló dé tó mú ìyàwó títẹ̀ sọ́dọ̀? Ṣẹ́ni tó sọ wípé wọ́n gbé oyún wá ká òun mọ́lé ẹjọ́ ṣó rẹ́dì láti fẹ́ yàwó débi tí ó sọ dáórì. Ó wá ní ohun tí ò jẹ́ kí wọ́n fẹ́ ni pé nígbà tí wọ́n fi máa padà dé ó ti bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀. Mo ló bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀. How many years, how many months òun ni ó fi rìn sẹ́yìn fún kó tó bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀? Ó ní 1.5 years. 1.5 years. Ó àbádọ́ni ẹni tó fún lóyún. Ó wá sọ fún mi pé ó ní brain tumor, ó ní kinní kan. Mo ní ṣé sickness yẹn ò sí lára ẹ̀ nígbà tó pàdé ẹ̀? Ó ló wà lára ẹ̀. Definitely torí sickness yẹn ló ṣe sá fún. Ó dẹ̀ mọ̀ páìsàn wà lára ẹ̀ kó tó bá sùn. Ní society yìí àwa obìnrin náà máa bí òun la ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀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  bí omi ò lè rán ọmọbìnrin ní school mi lè rán ọmọ. Ẹ wo adúrú iṣẹ́ tí àwọn presenters ti ṣe. Ẹ wo adúrú lecture. Ẹ wo adúrú twittering. Ẹ wo adúrú gbogbo nǹkan tá a ṣe tá a twitter wọn tá a ṣe gbogbo ẹ̀. Ẹ wo bá a ṣe ń nurture gbogbo àwọn ọkùnrin bí ẹni pé ọmọdé ni wọ́n kí wọ́n tó máa rí pàtàkì obìnrin láti lè máa rán ọmọbìnrin ní school. Ẹ wo nǹkan tó ń fi ayé ọmọbìnrin ṣe láyé àtijọ́. Ọmọbìnrin míì ò ní ti dàgbà wọ́n á kàn fẹ́ dànù wọ́n á gbé lápá ìyàká wọ́n kàn máa gbowó lórí ọmọbìnrin wọ́n á kàn gbowó lórí ọmọbìnrin wọ́n á kàn fẹ́ ni tí ò fẹ́. Ọmọ míì ọmọ kékeré á kàn dédé bára rẹ̀ nílé bàbá àgbàlagbà nítorí pé àwọn òbí ẹ̀ wọ́n ní ìdí owó wọ́n á kàn ta ọmọbìnrin míì lọ́fà dànù. Tírú ẹ̀ bá wá ń dàgbà tí oríṣiríṣi ìṣòro bá wá ń kojú ẹ̀ tó bá wá yí ojú padà nígbà tó bá súnkan ògiri tán ẹ máa lóbìnrin burú. Ẹ dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin tí ò pọkọ wọn. Àwọn tí wọ́n pọkọ wọn tí wọ́n ń kàn sílẹ̀ àwọn tí wọ́n ń fi ìbànújẹ́ sínú tí wọ́n ń fi ayọ̀ síta ẹ̀ẹ́dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ̀yin obìnrin lẹ tún máa bọ́ síta tẹ́tí máa drag àwọn obìnrin. Ìyá yín ò dẹ̀ fọkànbalẹ̀ nílé ọkọ. Ẹ̀yin fúnra yín ẹ̀ sí nílé ọkọ. Ẹ̀yin fúnra yín ẹ bímọ 3 fọkùnrin 3. Kí ló jẹ́ kẹ́ bímọ 3 fọkùnrin 3? Ṣé níbi ìtàkọ́kọ́ ayọ̀ pọ̀ ń bẹ wá kúrò nù ayọ̀ ẹ wá lọ sínú ìbànújẹ́? Ẹ̀yin tẹ́ ti pass through nǹkan nígbà tẹ́ jẹ́ ọmọge ẹ mọ̀ nǹkan tí àwọn ọmọkùnrin yìí máa ń fi ojú wa rí. Ọmọkùnrin tó máa pàdé tó máa fall in love tó máa disvirgin ẹ tó máa yá òun ló di flower ẹ o òun ló tún máa sọ wípé òun ń wo bá tún bẹ̀rẹ̀ sí ní bọ oríṣi obìnrin you will not have a choice. Men they will meet women in peace and they will leave them in pieces. Irú àwọn obìnrin yẹn lẹ́yìn dẹ̀ ṣì ń drag. Obìnrin dẹ̀ ní àwọn obìnrin ni mò ń face. Àwọn ọkùnrin ò mọ nǹkan tóbìnrin face wọ́n kàn enjoy obìnrin wọn lọ ni. Àìmọye obìnrin tó determine nílé ayé ẹ̀ wípé ẹni tí mo bá fẹ́ nìkan ló máa gun orí mi nílé ayé but by the time tó máa count ó ti count more than 20 nígbà tó jẹ́ pé bó ṣe ń fall in love ló ń fall out of love. Ìyẹn sọ fún mi pé wọ́n gbé oyún wá bá mi nígbà tí mo dá question bò kó lè sọ̀rọ̀ lọ́mọ́. Ó tún yá ó ní wọ́n ń perí òun ṣé ọmọ ẹ ló fẹ́ gbà ni àbí wọ́n ń perí ẹ. Àwọn fámílì ìyàwó ni ò jẹ́ kóun lówó lọ́wọ́. Mo ní báwo ló ṣe mọ̀ bóyá ọmọ tó àbádàn yẹn báwo ló ṣe mọ̀ bóyá special child lọ́mọ tó abandon báwo ló ṣe mọ̀ bóyá ẹlẹ́dàá ọmọ yẹn gangan ló ń fìyà jẹ tó tún di ẹrù burúkú lé fámílì ìyàwó ẹ̀ lórí. Ó tún ní ìyàwó òun àtàwọn fámílì ẹ̀ ló ń perí òun. Ẹ wo ìyà tí obìnrin ń jẹ. Àwa obìnrin la máa tún kàwé tán ó máa débi àṣeyọrí not even ibi àṣeyọrí. Irú èmi tí mo sọ̀rọ̀ yìí I am a storyteller. Ó yẹ kí n hate ọkùnrin ni but nígbà tí ò kí n ṣe ọkùnrin míì tí mo bá pàdé ló fìyà jẹ mí báwo ni mo kàn ṣe dédé máa hate ọkùnrin.
mo fẹ́ lọ sí teachers college ọkùnrin ló dá mi padà teacher tó dá mi padà àwọn náà sì lè máa wò mí o wọ́n lè wò mí o mi ò ní dárúkọ wọn o I don't bloody care Mr. Shiyanbi vice principal mi náà làwọn like mi kí n jẹ́ teacher because nígbà tí mo wà ní school mo máa ń kéwì mo máa ń ṣe debate kò sí nǹkan tó ń ṣe láyé tí mi ò kí n participate ẹ dẹ̀ mọ̀ pé àwọn teachers wọ́n máa ń fẹ́ kí àwọn ọmọ wọn tí wọ́n bá rí wípé wọ́n sharp kan jẹ́ teacher Mr. Shiyanbi Mr. Diran Ashiyanbi àwọn ni vice principal wa Mr. Fapojuwo ni principal wa nígbà yẹn bí mo ṣe parí náà ni àwọn fẹ́ kí n lọ sí teachers college wà ní Pẹ̀tùmọdù ńgbà yẹn Ìsọ̀pẹ̀ ìgbà tí mo débẹ̀ àkúṣe exam mo pass nígbà tó di wípé kí n rí ẹni tó ń pass wọn wọlé ló ń sọ fẹ́mi wípé ní inú yàrá yìí ló ń ti máa ń bá àwọn obìnrin sùn kí wọ́n tó wọlé sísà mi dẹ̀ sọ wípé òun wọlé o òun ò pass through irú ẹ̀ o irọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn náà sọ pé rárá o àwọn ò pass through irú ẹ̀ ń tà wọn as ọmọdé tí mo jẹ́ tí mo ẹ̀ṣẹ̀ parí secondary school ẹ wo èjì mi ẹ jẹ́ ká kọ́kọ́ gbàgbé wípé bóyá ìgbà tí mo wà ní ibì kan ìgbà tí mo dé primary 3 mo dọ́dẹ òmu mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ primary 1 I wasted like 4 years kó tó di wípé mo parí ní 89 àti years tí mo waste àti years tí mo jáde ó yẹ ẹ̀rọ papọ̀ láyé ìgbà yẹn torí pé wọn ò fọwọ́ tèmi kan etí gan kí n tó lọ sí school I went to school straight and I was young and I was making it mo dẹ̀ ṣọmọ ìyàwó sister mi that was in early 70s mo ṣọmọ ìyàwó sister mi mo dẹ̀ kúrò lọ́dọ̀ àwọn parents mi mo dẹ̀ kúrò lọ́dọ̀ sister mi nífẹ̀ẹ́ mo ní mò ń lọ ọ̀dọ̀ màmá mi mo dẹ̀ dọ́dẹ̀ òun mo dẹ̀ padà sí primary 1 mo dẹ̀ parí school mi mo dẹ̀ dé secondary school a dẹ̀ parí tán wọ́n ní ká lọ ṣe teacher ń sọ fún mi àgbàlagbà ń sọ fún mi pé yàrá tí mo ti máa ń bá àwọn obìnrin sùn nìyẹn láti ọjọ́ yẹn ni mo ti hate wípé tí n bá fẹ́ gba nǹkan tí n bá fẹ́ jẹ́ nǹkan kan ní ayé àbí pé mo fẹ́ rí nǹkan tó jẹ́ ire tó bá ti jẹ́ wípé sex máa tẹ̀lé I will never do it. ó ṣe mí lóore yàtọ̀ sí ẹ̀kọ́ tí wọ́n kọ́ mi nínú ilé ó ṣe mí lóore yàtọ̀ sí eléyìí tí mò ń rí lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n oríṣiríṣi ọkùnrin àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n àti gbogbo ẹ̀ mo determine bọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ ní ọjọ́ yẹn mo dúró mo tàdí mọ́yìn ni mo sọ̀rọ̀ sí wọn bàjẹ́ torí mo ti rántí mo ti mọ̀ wípé bí mo ṣe ń kúrò níbí báyìí mi ò rí school yìí wọ̀ láyé mo tún lọ sí college of education ní Iléṣà teacher ló tún frustrate mi tí mo fi jáde kúrò ńbẹ̀ láì kàwé ká ní mo mọ̀ nígbà yẹn wípé wọ́n ń report wọn ni mi ìbá ti report wọn tí gbogbo ayé ò bá ti gbọ́ ká ní mo mọ̀ mi ìgbọ́n mo jẹ́ ọmọ kékeré ẹ wo nǹkan tí àwọn ọkùnrin ti ṣe nínú life ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ti bà ayé wọn jẹ́ ẹ wá jókòó síbẹ̀ yẹn ẹ máa sọ̀rọ̀ sí àwọn obìnrin ẹ wo nǹkan tí àǹtí yìí tó ń rún mọ́ra for the past 5 years wọ́n tún kó àwọn ọmọ wọ́n tún kó wọn sọ́dọ̀ kò wá sí ẹnì kankan nínú ẹbí tó lè ran àǹtí Júmi lọ́wọ́ ngbò bá wáyà ń sìn ẹ máa sọ pé ṣèbí ní industry wọn ní owó lọ́wọ́ ṣé àwọn tó wà ní industry yẹn ṣó jẹ́ family ara wọn ni many of them don't even know each other ẹnìkan tí nǹkan máa ṣe ẹ máa pe Fúnkẹ́ Akíndélé lè má pàdé ẹ̀rí nílé ayé ṣé bẹ́ẹ̀ rí nígbà tí Lizzy Anjorin àtàwọn Ìyábọ̀ Òjó àti kí lorúkọ ẹ̀ Tóyìn tí wọ́n ń jà ṣe bẹ́ẹ̀ ń gbọ́ tí Tóyìn sọ wípé ibi báyìí ló ń ti pàdé Lizzy rí àwọn ò pàdé ju iye ìgbà báyìí lọ rí many of them have never even met each other on the set èèyàn mi ò lè rí nínú film lọ́pọ̀lọpọ̀ àwọn films oríṣiríṣi àwọn the same set of people tẹ́ bá ń wo film Bíọ́dún Adékọ́lá sorry orúkọ yẹn sápá mi lórí because I'm too emotional tẹ́ bá wo film Kọ́lá Adékọ́lá ẹ máa rí wípé ẹ máa rí àwọn certain people níbẹ̀ tí ẹ lè má rí nígbà tí Alásàrè wà láyé ẹ mọ̀ pé ẹ máa rí Alásàrè ẹ mọ̀ pé ẹ máa rí bọ̀dà Latin normal name wọn ni mo fẹ́ pè sorry ẹ rí wípé ẹ máa rí Latin ẹ máa rí àwọn èèyàn kọ̀ọ̀kan so àwọn èèyàn tí ò wá sí nínú fíìmù yẹn wọ́n lè má mọra rí wọ́n lè má ríra rí bẹ̀lẹ̀ lómi àtúntì máa go against wọn pé kọ́ máa ràn wọ́n lọ́wọ́ pé torí pé wọ́n wà ní industry ẹ̀yin obìnrin lè máa wá jókòó síbẹ̀ yẹn lè máa bú àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ gbé wípé obìnrin báyìí ṣe nǹkan kan báyìí sí ọkọ rẹ̀ have you ever did you even find out why she did that to her husband you don't know ọkọ rẹ̀ á ti máa ṣe for the past 20 years tí ò ní sọ̀rọ̀ kí obìnrin tó react ọkọ rẹ̀ ti máa fi ìyà jẹ for the past 20 years tí kò ní sọ̀rọ̀ nígbà yẹn ni ọkùnrin míì tún máa walk into the life of such a woman tó ti wà broken into pieces ló tún máa promise ẹ ní heaven and earth all just to go there
láti jà lólè, a tún jà lólè ara, ẹlòmíì a tún jà wọ́n lólè owó, ẹlòmíì a tún jà wọ́n lólè dúkìá, ẹlòmíì a tún jà wọ́n lólè. Nígbò bá máa padà máa sọ̀rọ̀ sí wọn, ọ̀rọ̀ burúkú ni ó máa jáde nínú agbárí rẹ̀ torí pé ó ti rí nǹkan tó fẹ́ wá. Àwa náà la máa dénú society yẹn, ta tún máa kàwé, ta tún máa farada gbogbo ẹ̀tàn tí wọ́n á tún níbi wọn bá wa sùn wọn ní fún wa níṣẹ́. Dìde pẹ̀rẹ̀ sí ni máa pèrò àwọn yẹn ní olóṣó. Máa pè wọ́n lólóṣó, ní ó ti fẹ́ lágbájá, ó ti fẹ́ tàmẹ̀dùn. Ṣé ẹ mọ nǹkan tí èèyàn endure láyé? Wípé wọ́n fẹ́ bá mi sùn mi ò gbà, wọ́n fẹ́ bá mi sùn mi ò gbà. Ṣé ẹ mọ nǹkan tí obìnrin tó bá decent ń lose? Mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń ṣe kinní yìí, mo sì máa fọ́ sí wẹ́wẹ́ lórí ayé obìnrin program yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń ṣe nígbà tí ó sú wọn, nígbà tó sú wọn ni wọ́n ṣe. I will not mention one artist's name. Ìkan nínú àwọn obìnrin tí wọ́n ti gbìnà yáyè tọ́lọ́run ti gba bòmí mi ò mọ bọ́lọ́run ṣe fún o. Ó wá sí Ìbàdàn níyà yẹn, wọ́n fẹ́ ṣe fíìmù bí bọ̀dá yìí ṣe yarí nìyẹn. Ó kọ́ ló ní fíìmù, ó kàn máa direct ni o. Ó ní tóun ò bá sùn kò ní ṣe nínú iṣẹ́ yẹn. Wọ́n invite lady yìí láti Èkó wá sí Ìbàdàn ni pé kó wà nínú àwọn actress tó máa act lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n bọ̀dá tó fẹ́ direct sọ wípé òun ò fẹ́ lórí set òun. Mọ̀ pé àwọn director mọ̀ wípé wọ́n máa ń ka kan tó bá fẹ́ ni. Ó lóun ò fẹ́ ní orí set òun. I want to talk tonight. Torí bó ṣe ń dùn mí nínú ṣe ń bí mi pẹ̀lú ìyà tí obìnrin jẹ àti gbogbo bẹ́ẹ̀ tó ṣe ń drag wọn. Ó ní òun ò ní fún ní role. Èmi mo sì wà ní under Alájìgbó ìgalà wà lọ́jọ́ yẹn. Mo wá encourage mo ní wá ṣe rere, don't do it. Èmi ni mo fún ní owó mọ́tò. Mo ní actress tó ti dàgbà tí àgbàlagbà actor mi ń lò ń gbòòlò bí ẹ̀ẹ̀mejì ló sọ fún pé sister, ṣe gbọ́ bẹ́ẹ̀, sister, ṣe ti gbọ́, sister, nítorí pé mo fẹ́ máa bá yín sùn ni mo ṣe fún yín ní role. Àǹtí yìí ní láyé òun ò ní ṣe. Àfìgbà tí àǹtí yẹn ṣe, and at the end of the day àǹtí yẹn padà kú because when she couldn't beat them, she joined them nítorí ìpọ́njú. Ṣé ẹ mọ ìpọ́njú tó ń drag àwọn obìnrin tí wọ́n fi ń wò wípé jẹ́ kí n gbà, bóyá tí mo bá kú gbà, bóyá eléyìí máa ṣe fún mi. Wọ́n tún lè wá tún ṣe tán kó má tún ṣe nǹkan kan fún wọn. Wọ́n já wọn lólè gbé. Mọ nǹkan tí àwọn ọkùnrin á máa fi ara gbá. Ṣùgbọ́n mo ń béèrè lọ́wọ́ ọmọkùnrin tó ń sọ fún mi pé wọ́n gbé oyún wá ká òun mọ́lé pé tó bá fún ọmọ yẹn, ọmọ tí wọ́n bí tó ń rí, ọmọ ní wá ń lé kiri ń sìn kò léyàwó mọ́. Báwo ni wọ́n ṣe ní oyún yẹn, tó ṣe tọ́ oyún yẹn, tó yẹn fi pé ọmọ ọdún 5 tó wá ń lé ọmọ kiri ń sìn? Mí ní dá sí. Mo ti bá àwọn èèyàn kan dá sí irú ẹ̀ tí mo ti win. Fún bó ṣe bá mi sọ̀rọ̀ wà láì mi ní dá sí. Ọlọ́run gbọ́ mi ní dá sí. Bó tiẹ̀ tún ṣe ń bá mi sọ̀rọ̀ tó tún try láti prove ara ẹ̀ pé ó right nígbà tó wrong. Mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ṣe treat ọmọbìnrin yẹn, ṣé tán bá treat ọmọ ẹ̀ bẹ́ẹ̀ will you be happy? Ó tún fẹ́ máa sọ ẹrẹ́sì. Ohun tí mo béèrè ni kó dá mi lò. At the end of the day, ó ní rárá, inú mi ò ní dùn. So what you cannot take is what you're doing to people in the society. And you believe God is dumb. God is not dumb. Èmi mọ nǹkan tí mò ń sọ because I know what I have lost. I know what I have lost by being a woman in Nigeria. In fact, I always tell God during that time pé Olúwa tó bá ti fẹ́ máa fún mi ní ọmọ, má fún mi ní obìnrin rárá, mi ò fẹ́, because I don't want my daughter to go through what I went through. Tó bá jẹ́ wípé mo rin gbogbo ọ̀nà tí mo ti ń tọ̀bọ̀ látijọ́, I supposed to be a billionaire. Mo sọ fún wọn nínú Sunday school lọ́jọ́ Sunday. I supposed to be a billionaire and someone will call me a fool. Meanwhile, bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn náà lẹ tún fi wọ́n ṣe yẹ̀yẹ́. Bẹ́ẹ̀ bá tún bá wọn sùn, ẹ tún fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ẹ tún gbá wọn síra wọn. Wọ́n sọ̀rọ̀ lady presenter kan sí mi. Yeah, ó ti ń lówó lọ́wọ́ good. Ṣùgbọ́n ẹni tó ń gbé kiri ti gbé fúngbá, ó ti gbé fáwo, ọ̀gá ẹ̀gán ti bá sùn. Nígbà tí wọ́n mention àwọn ọmọ tí wọ́n ń bá ọmọdé yìí sùn fún mi, they have counted like 7. Ẹni tó wá ń gbé fún wa tó ń gbé fáwo náà ló tún tẹ̀lé. Ó yá tún gba nǹkan rẹ̀ padà nígbà tí jáde láàrin òun àtẹni tán gbé fún. Ẹjọ́ ṣe ayé nìyẹn, ó dẹ̀ wá láti inú ilé ọkọ. At the end of the day, tó bá wá lóyún á lọ tì mọ́kọ ẹ̀ lọ́rùn ọmọ àlè dé. Ṣùgbọ́n tí ò bá ṣe kò ní rọ́nà lọ. Irú ayé wo lobìnrin wá? Irú ayé wo lẹ subject obìnrin sí yìí náà?
irú ayé wo lẹ subject obìnrin sí tí ẹ̀yin obìnrin tẹ̀ ń go through that pains tí tó ní feelings wípé ìyà ń jẹ obìnrin sẹ́ ní society especially ní Nigeria wípé ohun tí wọ́n subject wa sí àwọn ọkùnrin àwọn ayé subject wa society subject wa débi wípé mo rí ìdí ẹ̀ lọ sínú Bíbélì tó bá jẹ́ wípé wọ́n kàǹtì obìnrin ní Jerusalem nígbà yẹn a máa mọ iye èèyàn tí Jésù fi ìṣù àkàrà márùn àtẹ̀já wẹ́wẹ́ ìṣù àkàrà márùn àtẹ̀já wẹ́wẹ́ mẹ́fà àbí méje ni I don't know tó fi bọ́ wọ́n ní láìka ọmọdé àti obìnrin ṣé ọmọdé àti obìnrin ò kí ń ṣèyàn tí wọn bá wá ka ọmọ wẹ́wẹ́ ṣé àwọn obìnrin àwọn adult àwọn ìyá wọn àwọn tó bí wọn àwọn ìyá láyà wọn ṣé wọn kì í ṣèyàn. But they don't count them. That is why obìnrin ò kí ń gorí ọ̀tà ẹlòmíà ní ẹ torí pé wọ́n máa ń ṣe menstruation tó bá ṣe wọ́n lè fẹ́ ẹni tí ò ṣe menstruation ṣé Ọlọ́run ń condemn ẹni tó ṣe menstruation ṣé ẹni tó ń ṣe menstruation ṣé ẹni tó ń ṣe menstruation ṣé Ọlọ́run ò kí ń gbàdúrà wọn Ọlọ́run mú wọn nísẹ̀lẹ̀ wòlíì wọn wọnú ẹ̀mí lọ menstruation ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n tù lára kò túra ìyálẹ́yẹ ọ̀rẹ́ mi ni wọ́n tù lára kò túra wọ́n tù lára gidi kò túra bọ́n ṣe ń tù lára yẹn ó fẹ́ kó sí lọ́pọlọ Ọlọ́run ò tù lára Ọlọ́run ń sọ fún wọn wípé òun ò sá lọ fún menstruation. Are we now telling us pé níbi tí obìnrin bá sùn sí nígbà tó bá ti ṣe menstruation ibẹ̀ ti di ìbàjẹ́ ṣùgbọ́n tí ò bá ṣe menstruation kò lè bímọ tó bá wá sọ fún yín pé obìnrin yìí kì í ṣe menstruation ẹ ní lè fẹ́ náà ṣe lè fẹ́ ẹ ní lè fẹ́. I have a lot to pour out on women. And I want the whole world to know how important your mothers are. You will say your mother is very, very important. You will start counting. You will start counting your blessing through your mother, what she went through when you were growing, what she went through when your father abandoned you, what she went through when a problem arises when problem arose in your family. But when you now get married again, you will forget what your mother went through. And you will still subject your wife to the same agony your mother went through, maybe through your father or through your father's family. It is unfair. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.